سيف القادرية. صلاتي شيخ الطريقة في بلاد اليوروباوية. 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 صلاتي شيخ الطريقة في بلاد اليوروباوي. سيف القادرية في بلاد اليوروباوي. حيو في الآيات حيو في الممات شيخنا صلاتي لا إله قلت له إلا إلهي. سيف القادرية authentic Baba Salati Baba Salati olóríire àgbáyé akíbàtú Sheikhina Alfanda Salati fíjà tí rọ́ọ̀dìyà wàjánátì ní àlìyá kùtùfù wa ó yá ayọ̀ ayọ̀ fílí bàbá tí. Sheikhuna Salati la ilaha illallah. Ẹ ṣé púpọ̀. Àfáà àgbà Saiful Qadiriyya Al-Murshidu Dini olólùfẹ́ wa púpọ̀ òun náà ni wọ́n kì í tún wá fèyí wọn nìkan ṣe tá a bá ti pàdé báyìí. Àfáà wọ́n ti tọ́jú owó wa dání. إذا أكرمت الكريم ملكته الله. Saiful Qadiriyya wọ́n pàdé wa pẹ̀lú bàṣásà wọ́n tún wá fi máàlù kún. Allah. Ẹ ní fẹ́nẹ́kù ọlágbára Ọlọ́run. Amina. Bàbá Lágbàjì ni mò ń kí lọ́wọ́ tí Baba Salati fi wọlé. Ìkankan náà sì ní gbogbo ẹ̀. Àfáà wa àgbà ọmọ ìyá Ìlọrin mo ti kí wọn, mo kí Baba Lágbàjì, mo kí Baba Salati, mo sì kí Baba Ráúdọ̀ Sheikh Abdul Ghaffar Baba Ráúdọ̀ harakiyun jali ẹ máa wà dáadáa ọlá Muhammad. Allahu alayhi wa sallam. Ó débẹ̀ ó dẹ̀rọ̀ mo fẹ́ pe olóríire nẹ́tíwọ̀kì yìí ò ní fẹ́ẹ̀lì. Ilẹ̀ Áfíríkà. Ó ti wà ń bẹ̀. Máa ń túgà tilẹ̀ Amẹ́ríkà. Bísí àmbìrọ̀ sọ́dí mi fíkà. Saniya jisiru ramani. Mọ́dàlá kọ́líbi lábẹ́yìká. Lábẹ́yìká lábẹ́yìká sàbẹ́yìká. Tẹ̀sùnù ṣàwádìí bí àwáká. Saniya jifari ismailani. خادمكم يا صلاتي خادمكم من مشربكم من مذهبكم من مشربكم من مذهبكم نويت وائل فيضتكم دوام بزيد نجيلان لا إله إلا الله لا إله إلا الله وعليه السلام الله. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. مولانا أمير الجيش غفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
مولانا الشيخ اللبيب سلام عليكم الفا وليلا في سنة نبوية الشيخ أحمد المختار سلام عليكم أفا ما يالوري سنة نبوية الفا ونراوضو إجابته فرد كوماندا كوماندودو إجابته فرد على كل مسلم الفا وكن فيكون سلام عليكم àti gbogbo àwa olóríire tá a wà níkàlẹ̀ lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbàlagbà wa. Sunnatu nabawiyyatun ijabatuhu. Àlùfáà wa jẹ́ tó wá bí. Fariduni ala kulli muslimin. Gbogbo wa tá a wà ní àwùjọ olóríire tòní ẹ dákun ẹja yòǹbó ń ṣe Ọlọ́run. Ijabatuhu faridun. Mo kí olóríire. Ijabatuhu faridun. Àwíyé àgbà. Ijabatuhu faridun. Bó jáwìyé àgbà bí ò jáwìyé àgbà òní náà ti já mọ̀ pé àwíyé àgbà ni. Ijabatuhu faridun. Àwíyé ń wí ń sì yé. Ijabatuhu faridun. Maulana Sheikh Labibu èyàn lè máa wí kó má yéèyàn. Faridun ni ala kulli muslimin. Sheikh Mukhtar èyàn lè máa wí kó má yéèyàn. Faridun ala kulli muslimin. Tayyibu. Faridun ala kulli muslimin. Àwíyé àwíyé. Ijabatu faridun. Ògo ọmọ olóríire ọmọ alálùbáríkà ìwà rẹ̀ òun náà ló mú gbogbo àwọn olóríire jókòó bí wọ́n ti jókòó lónìí. Faridun ni ala kulli muslimin. Gbogbo ẹni tí ń bá ń dunnú sóore ọmọ làkejì rẹ̀ bí tí rí fún náà lórí fàwíyé lónìí. Faridun. Àsìkò ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Faridun ni ala kulli Ṣé wò ráwùdọ̀? Àsìkò tó ń kálukú ó lò láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Inna Allaha indahu ilmu sa'a. Faridun ni ala kulli muslimin. Tàwíyé ló dé yìí. Kò sí ní tójó débẹ̀ àjọ àwọn kan ni. Faridun. Maulana Sheikh Labibu oore kan kì í ṣe fa. Ala kulli muslimin. Bẹ́ẹ̀ bá rí ọmọ kan tí ń bá ń ṣe rere láyé tẹ́ ẹ bá rọ́mọ kan tí ń rí dùnnú ṣe láyé ẹ lọ́ọ́ wo àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bí àwọn ni wọ́n dájọ́ kan síwájú Ọlọ́run fi yọ òun lára wọn. Faridun ni ala kulli muslimin. Ẹ̀gàn ó wá pọ̀ ọ̀tẹ̀ ó pọ̀ àwíyé máa gbọ́ mi má kí ẹnì kankan mọ́ èmi ni wọ́n máa wò. Faridun ni ala kulli muslimin. Ọlọ́run ti ṣe ẹlòmíín bẹ́ẹ̀ lérí fídì tẹ wàyí látàrí mọ́yé ọdún kò réyàn mẹ́wàá pèsè bí òde. Faridun ni ala kulli muslimin. Ọjọ́ orí kọ́ lọ́lọ́run ọba máa fi ṣe kádàrá Ọlọ́run tó yàn wáyé ni. Ijabatuhu faridun. Béèyàn bá sì bínú yóò bínú kú ni. Faridun ni ala kulli muslimin. Ntí ń tàn sọ fún ọ ni pé má ríra rẹ lérí gbogbo rẹ tọ́lọ́run ṣe fún ọ àìríra rẹ tó ríra rẹ Ọlọ́run fi ṣe gbogbo ẹ̀ bó ti rí yìí o.
faridun ala kulli má wàá muslim. gbé fọ́tò mi wọ̀ àìmọye àwọn tí wọ́n ṣáyìn lánàá wọ́n gbé fọ́tò mi wọ̀ lánàá wọ́n ń bẹ láyé wọn ò kú ẹnìkan kan ò sì pè wọ́n mọ́. La takun hasidan. má ọ̀dà tọ̀. La takun hasidan. má bá wọn pẹ̀gàn èèyàn láyé o ẹni ọlọ́run bá ní kógo rẹ̀ ọmọ sáná má bá wọn pẹ̀gàn rẹ̀ ọba tó ṣe ògo tiẹ̀ tí ń sáná òun náà ni ọbẹ̀ lọ́hùn sí kó ṣògo tiẹ̀ náà kó sáná. Sakidun ala ni'ami salili ila alladhi. sẹ́lílì ìlà alẹ́bí àtọ̀ yóò ti ká. sẹ́lílì ìlà alẹ́bí. ẹ̀yin onílùdà. àtọ̀ yóò ti ká. àwíyé bó ti rí yìí abẹ́ ọlọ́run kọ́lọ́njọ́ máa rí bẹ́ẹ̀ lọ. ìlàtẹ̀kùn àsìdá. ọlọ́run ò ní dájú ẹ̀mí kúkúrú fún ẹ. ṣàkóso àlàní àmì ẹ̀yìn. àwọn èèyàn fẹ́ sàmí fún ọ àmọ́ wọ́n bí sí wọn sàmí. ṣàkóso àlàní àmì. bákan lórí tí gbogbo àwọn ńláńlá àwọn mọ̀nyàn fi jòkólẹ̀ báyìí. àwọn bàyàn èèyàn. sàlílì ilà. gbogbo ntí máa jẹ́ kéèyàn takú bí èéfín sójú ọ̀nà kò ní kàn kò ní kan ni tó bá sàmí fún ọ. sàlílì ilà lẹ́dí. àtọ̀ yóò ti ká. orí tá a fa wa ajé tó máa bí kọ́lé kan ní fi ṣe istigasa fún ọ. Masha Allahu. kọ́lọ́hún ọ̀la maulana sheu ahmad rifai salati. Radiyallahu Mbọ̀. ta'ala anhu. gbogbo ntí ń jẹ́rìn kún òjijì kò ní kàwéye Allahumma amina. kò ní kan àwa náà ẹ dákun ẹja sàmì torí ọlọ́run. Allahumma amina. ọ̀la kìíní sọláàtì sheikhu tọ̀rí tẹ bá rí lù náà lù dáadáa iyì owó lù yín. ń bọ̀ kọ́ ọ sì tan piano náà sí kí n máa gbádùn ara mi. sọláàtì bàbá wa gbà wíyé bàbá wa láti ṣe bàbá dáadáa ẹni fojú sunkún àwọn ọmọ. Allahumma amin. sọláàtì sheikhu tariqo fìbílà di yorùbá wíyà. Salati Sheikhu Tariqo fi biladi Yorùbáwíyà. ọ̀yá yìí. sọláàtì sheikhu tariqo fìbílà di yorùbá wíyà. sọláàtì sheikhu tariqo fìbílà di yorùbá. sabakọli kula bijore fitori kilikọdiriya juduhu kọdi amasarikọ sumagari bali alamiya sọládé sheikhu tariqo fìbílà. mo bá yẹ kúrò wájú ló ń bọ̀. Kulwatu Sheikh Salati Bitari Kilikodiria Awalu li khutuwati li Sheikh Salati li kutubaniya Salati Sheikh Tariqo fi biladi Yoruba Sabaka li kulla bijudin Bitari Kilikodiria juduhu kodi amashariko tumagari bala alamiya salati sheikhu tariqo bibi. Oda banda padà pé sọ́lì ya Rabbana wa sallimu alama. Walil khaliqi rahmatun wa shifa'u. صلي يا ربنا وسلم على ما وللخالق رحمة اللهم صل على محمد اللهم صل على محمد يا واسع الإحسان صل على محمد اللهم صل
Ya Rasulallahi, Anabi Muhammadu. Oya, oya, oya. Rasulallahi ya ayeme Rasulallahi Rasulallah ya Rasulallahi Rasulallahi abiyama bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá abiyama bọjá gbọ̀rọ̀ abiyama bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá abiyama bọjá gbọ̀rọ̀. lójíṣẹ́ ńlá. sọ̀rọ̀ kí ànábì kí ànábì. صلوا عليه وسلموا تسليما صلوا عليه Àfáà wa àgbà. وسلموا تسليما. Àfáà wa ọmọ ìyá Ìlọrin kí wọ́n máa bọ̀ wá láti wá sọ̀rọ̀ Ọlọ́run tiwọn náà níṣẹ́jú márùn-ún. Bí bàbá ọ̀tẹ́ ti ṣe yìí صلوا عليه káwọn náà ṣe bẹ́ẹ̀. وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما. Kaligeisi dikiruka ya habibi ya lamu yazal yaskili kuluba mahabbata. Kó wá lẹ̀ bẹ́ẹ̀ bàbá wa àfáà wa gbà tí gbogbo ayé mọ̀ wọ́n sí ọmọ ìyá Ìlọrin bí Seiful Kadiriya ti ṣe yìí tí wọ́n lò ṣẹ́jú márùn-ún yìí àwọn náà ó lò ṣẹ́jú márùn-ún láti fi báwí yé sọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ kọ́lọ̀ ń kọjá rí wọn pẹ́. ayabuna omili lórí jamulita tọ́bù àbí ilimi alọ́tajà dàbí.